lẹ́yìn kọ̀bíyà al-ummatul arabiyya àti kọ̀bíyà al-lughatul arabiyya inú tó tún dá wàhálà alẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ kóńtà tí a fúlẹ̀ ó ní an-nususu shar'iyya kitaba wa sunnata nasu al-Qur'ani gẹ́gẹ́ fúnra ẹ̀ àti nasu hadisi gẹ́gẹ́ fúnra ẹ̀ ó tún mi ga níbi tí ọ̀rọ̀ mi máa délé ni pé èyí á má ròyìn pé tó ń bá ti lè ka Kùránì tó ń dá ẹgbẹ́ wá sí wọ́n á máa fi tú Kùránì wọ́n á dẹ̀ máa fi tú àdìsí kò pọ́sibú. Nususu shar'iyya gẹ́gẹ́ kitaba wa sunnata ó wà nínú tí ń fa ikhtilaf lọ́nà wo wọ́n ní tí náà sùn bá wá nísìn ìgbé faman shahida minkumu shahra kátó lè tún nísìn kátó lè rọ́nà lọ. Àwọn onímọ̀ wa sọ fún wa pé àwọn nọ́ọ̀sì kan wà tó yẹ sí pé kọ̀tí yíyù dìlálà ní wọn. Àwọn àkáwà zòní yíyù dìlálà ní wọn. Nọ́ọ̀sì kan bí a sì pé la yahtamilu illa ma'na wahid. Àwọn nọ́ọ̀sì bí wà ìmọ̀ fi kìtàbù ìmọ̀ fi sunnah tó yẹ sí pé yahtamilu akthara min ma'na wahid. Tàbá fẹ́ tu àwọn shahida minkumu shahra ọ̀nà fi tìlá fún bá wáyé la àyè náà wọ́n yahtamilu akthara min ma'na wahid. Ìtọ́ba dẹ̀ ti rí bẹ́ẹ̀ tó bá ti jẹ́sọ̀ nínú tìlá àná bẹ́ẹ̀ tó bá ti jẹ́sọ̀ nínú tìlá àná bẹ́ẹ̀ kó o lè sọ pé yìí tẹ̀mí tún yẹn ní dandan gbọdọ̀ gbà. Wà á mú tiẹ̀ wá pẹ̀lú dẹ̀lílù tiẹ̀ èmi náà mú tèmi wá pẹ̀lú dẹ̀lílù tèmi. So tẹ̀lé ìtọ́kọ̀ tó bá tún wá níbẹ̀ ọkọ̀ àpò tẹ̀lifíwò riwayat tẹ̀lifíwò hadilla. So àdẹ̀lílù tí wọ́n mú wáyé mutawatiru ni dẹ̀lílù tẹ̀mí mú wa sahihu ni ẹ̀sìn mutawatiru sí wa kíwájú sahihu lọ mutawatiru tó lágbára ju sahihu lọ. Ikhtilaf mawadi nínú Kùránì sábò kàrá àwọn ẹ̀kẹ́ Inshallah nínú Kùránì yẹn dá kí ló fẹ́ fa kẹrẹ àbí sábò kí ló fẹ́ fa kẹrẹ àbí sábò والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى رواية دي وخلق الذكر والأنثى. So ẹni tó dẹ̀ ká bẹ́ẹ̀ ó lò fún àwọn olùkọ́ lẹ́nu ànábì gangan ni ìjọba ṣe ká nìyẹn ẹni tí ìwà yà yóò bá dọ́dọ̀ rẹ̀ fíjá sí pé èmi kìlá àbùkà wá tí àyẹ̀ ló bára ní àmà pé nírọ̀ ìgbógun tó fà wàhálà nìyẹn. So nususu shar'iyya gẹ́gẹ́ fúnra rẹ̀ tí ẹ̀ bàbá ní ká kó sínú ẹ̀ àfà wàhálà lọ́wọ́ ìlà kí ni Ìmáàmù Ṣáfi'í tó bá jẹ́ ọmọ kéwù Ìmáàmù Málíkì nígbà kan sí. Nígbà tó yá tó tún máa lọ dámọ́sí àbí tiẹ̀ lẹ̀. So nígbà tó kó bẹ́ẹ̀ tó dámọ́sí àbí ẹ̀ lẹ̀ ó tún kó ní Baghdad àbí ní ilẹ̀ Iraq ó tún dámọ́sí àbí lọ ó tún dámọ́sí àbí ní ilẹ̀. Yàtọ̀ sí yìí tó ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè ká. So nususu shar'iyya ló máa ń dárò wàhálà bẹ́ẹ̀ lẹ̀. So lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n ló sẹ́wọ́n kan yàrá dákúrè ìlàhíyà bẹ́ẹ̀. Bọ́lá sì fẹ́ kí nǹkan rí a máa lè ṣe òkú wa wádà ni a lè ṣe a máa lè ní àlè òkú wa al-islamiyya. Kí ni ọ̀rẹ́ ní òkú wa al-islamiyya? Ó ní pé idha kuntu sufiyyan an ara akli as-salafi ka akli li fi din. Ìjọba jẹ́ àfọ̀ ní Sufi kí ìrọ̀bà yá mi tó ṣe Salafi pé ìnáwó ẹni mọ́mi gbogbo náà ìkọ̀ àmọ́ yìí ò lè ṣe é ṣe. Bẹ́ẹ̀ ni kí yẹn tó lè ṣe é ṣe a máa ní mọ́búdáwù kan lábàdé kalẹ̀ tí ètò máa rọrùn láti ṣe lẹ́nu àkóso kí ni mọ́búdáwù yẹn ó ní àdìsí ànábì tó ń sọ fún ayé pé man salla salatana واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم الذي له ذمة الله ولا تقتل الله في ذمته. Tabati gbé mọ́bílá yẹn kalẹ̀ gẹ́gẹ́ bí fọ́ndámẹ́ntà. Lẹ́sọ̀ orí ẹ̀ la máa fi oṣù ayé la máa fi wọ́n mùsùlùmí.
ó ká ṣòkòtò sókè o ó ní irun gbà o ó ní tẹ̀sùbá o ọwọ́ ló ń ká o aago kan méjìlá àbọ̀ ló ń tẹ́ sórí tiẹ̀ o aago méjì ló ń kí sórí tiẹ̀ o ó ká ìyàwó ẹ̀ lẹ́ha o ó ká lẹ́ha o ìyàwó ẹ̀ sì ìgbà ní bàbá fi wọ́n ní pé sálà sọ̀lá kàná tó ń kí sórí ìsẹ́gbàlà kì í blákàná nígbà tó bá kírun káwà ló kọjú sí gbogbo ìsì káwà wọ́n á kára bẹ́ẹ̀ bí ìhà kàná ọ̀kàléyà nígbà tí òye bá fún lẹ́nu ọ̀jẹ́ ẹ̀gbọ́n ẹ̀wù tàbí wà ní sè ó ní fàzáàlìkà ní mùsùlùmí fàzáàlìkà àní mùsùlùmí ó ṣe tààrífù lè kábà ó ṣe kábà wọ́n ní máa rí fàájẹ yẹn wọ́n tààrífù lè kábà yùfíìdù máa yùfíìdù lè kọ́sà anábì iṣẹ́ rẹ̀ nìyẹn ẹkí sùúrù ẹnkí lọ́ba ayé kí ẹgbẹ̀rún ọkọ̀jú sí júlá ẹgbẹ̀rún lẹ́yìn ọba ayé tábàlẹ̀ lọ mùsùlùmí ọ̀fà záníkà ní mùsùlùmí ẹni yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ní mùsùlùmí ẹlẹ́dìlá òfin mọ́tòlá èyí tí a máa ń lọ àti ẹ̀dẹ̀káwà ní ọlọ́run bẹ pẹ̀lú rẹ̀ wọ́n látọ̀ fẹ́rọ̀lá fíìfì àti bàbá ti gbé mọ́tò yẹn kalẹ̀ gbogbo wọn àmàrọ̀ nà lọ àmọ́ fi wáyà ká alákùnrin bàdíyà tó Palestine ọ̀rọ̀ Palestine ráàyò kọ̀dí فالقرن الماضي ولبس يعود العرب الى فلسطين ليس كذا راي مش عم عندي في هذا القرن فلن يعود العرب الى فلسطين لن يعود العرب الى فلسطين ما دامت الأمة العربية الإسلامية متنافرة متشاجرة متقاتلة غير مباحة لن تعود العرب إلى فلسطين لن تعود العرب lópin ìgbà tó bá dá sí pé bí Saudi ti ń ṣe náà ni wọ́n ń ṣe yìí ká bímọ púpọ̀ ká sàwọn kan lẹ́sà ká fún ọ lóúnjẹ ká nà wọn kan bláàlà. tí Saudi bá ṣe báyìí láǹtẹ̀ owó dàda àrọ̀ ìlà Palestine. ní kìyàdà níbi gbogbo àwọn mùsùlùmí tàkì lórí wa. ìjọ ìjákèlá kọ́ wá padà sí Palestine Al-Qur'ani ló sọ ọ́ ìmọ̀ ìsọ̀rọ̀ wá dà sí gbogbo àwọn òsì pé kí gbogbo wa gbéra gbogbo àwọn òsùpá ti pọ̀tọ́ láyè ká lọ ran àwọn Palestine lọ́wọ́ àlè ràn wọ́n bàbá lọ ràn wọ́n lọ́wọ́ wọ́n ti fi àjẹ́ wọ́n iná lọ́wọ́ bá fi àjẹ́ wa torí pé tẹ̀síratù náà kápòtà ìṣe yìí. pípọ̀ tí o sọ àǹfààní kankan ni pípọ̀ tí o ní kìyàdà Al-Qur'ani ti sọ nǹkan méjì abáfẹ́ wí ní Palestine nǹkan méjì là máa wá. Al-Qur'ani wa pa méjèèjì pọ̀ sábẹ́ ẹ̀yọ kẹ́lìmọ̀ ẹ̀yọ kan. وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونه لا تعلمونهم والله يعلمهم. فلاسفوا وأعدوا لهم ما استطعتم من قوة كفلاسفوا أما وأنتم قوة يسون بيجي قوة مادية وقوة روحية وكلتاهما مفقودة في الأمة الإسلامية. نرجع قوة مادية. قوة مادية تتكون من حوالي 6 أو 5 أشياء. القوة العسكرية. القوة العسكرية. àwọn ọmọ búrẹ́sì pé láàkì bá làlá o. Amẹ́ríkà ni o, Rọ́ṣíà ni o, Faransa ni o, Bírítéènì ni o, nílé kojú àwọn ọmọ ogun yẹn. Àwọn àlọ́ wa táàbà ti wá fàlàǹdà wọn dàlá àrọ̀ bí la Palestine. Alikuwa al-iqtisadiyya, alikuwa al-iqtisadiyya. Ẹ̀jẹ̀dúkẹ́ owó, a lè lówó lóòótọ́, àmọ́ owó tí ọ̀lẹ bá ní àwọn alágbára ló máa ń bá a ná. Owó tí àwọn alágbára náà bá wà ná owó. Àmàlà ní kú al-iqtisadiyya. Lẹ́yìn ìgbà náà, ó kú al-quwa al-ma'lumatiyya. Al-quwa al-ma'lumatiyya. Lẹ́yìn yẹn, ó wá kú al-quwa at-teknolojiyya.
abẹ́rọ̀jà tó ṣe kúwà tán nílẹ̀ ìṣàmàlọ́ múdà àti báyìí. Àárà nǹkan ogun ní àwọn mùsùlùmí. Àlèṣe ti àlèṣe nǹkan ogun. Sọlọ́pù ìgbàgbọ́ àbá ti lè ṣe nǹkan ogun tó ipá lọ rà ń ga àlè borí wọn o. Láńdà àwọn tàlà àrọ̀bì lápàlà sí o. Ẹ̀mẹ̀jà ẹja pọ́ǹtì yẹn o. Àlárọ̀ mọ́ láyé àwọn tàyè lápàlà sí o. Àmàláwọ̀ kú wá yẹn. Àmàláwọ̀ kú wá yẹn. So alákọ̀ọ́kọ́ ni nínú ọ̀nà méjì tí kú wá kú sí. Ẹlẹ́kejì ó kú àlùkù wá àròhìyà. Nǹkan ṣe wá àwa mùsùlùmí. Ní tí mùsùlùmí fi jẹ́ mùsùlùmí lánàá méjèèjì ti rán àdéhùn wa lọ́wọ́. Á jẹ páànù yà. Wọ́n fi ti Palestine wọ́n fi ṣe practice lọ́wọ́ ni wọ́n níbi tán lọ. Wọ́n níbi tán lọ. Kíjà ló kú àròhìyà. Àmàlọ́ wa ọgbà wo la máa dá fọkùnrin kan fi máa wà á lọ wa tó máa dà gẹ́gẹ́ bí òwe ìṣẹ̀lẹ̀ kọ́ra ni. Ẹlẹ́bi ìdá àkísàmà àlàláhi àtàrà. Ojúmọ́ ti wá o. Ìyá ń jẹ Fọlọ́sìn tó tó báyìí. Àbárẹ́ ni ọlọ́run kan tí ó dìde lóru tí ó yẹ lọ́fà méjì. Kí láfi ṣáàkì wàlá fi gẹ́rù, láfi bí wàlá fi sùn, láfi àrà wàlá fi àjà. Tí ó dìde lóru tí ó yẹ lọ́fà méjì. Tí ó sì bọ́ ọlọ́run sọ̀rọ̀ ẹgbẹ́ ọlọ́run. Agbára táwọn èèyàn fi ní Fọlọ́sìn lára kò fẹ́ kọ́ parẹ́. ربنا اتمس على أموالهم واشدد على قلوبهم ولا يؤمنوا حتى يروا العذاب الأليم. ليس منا أو ليس يعود العرب إلى فلسطين. لا يعود العرب إلى فلسطين. ẹja owó náà inú Kùránì wà lọ́wọ́ wa sí gan-an ẹ wo Kùránì sọ fún wa yìí pé wa qala alladhi indahu ilmun min al-kitab ana قبل أن ينطلق إليك فلما رآه مستقرا أين مثل هذا الرجل بيننا؟ إن أمريكا في شبارة، في فرنسا في شبارة، في روسيا في شبارة، àwọn North Korea ní South Korea ní àwọn tó burú jáyò North Korea àwọn gbà yìí pé sí fún Kùránì ẹ̀yọ̀ kan kákẹ́wé Kùránì kan kò gbọdọ̀ wọlé àwọn. Kákẹ́wé báyìí pẹ̀lú ọ̀kan àwọn ọ̀gbọ́dọ̀ lórí àwọn. Wọ́n lè dúró nínú pé ó pe èyí tí South Korea ó pe gbogbo àwọn paramẹ́ntì ẹ̀jọ́. Ó ní kí Nàìjíríà ìdókòwò náà fẹ́ ṣe é sì ní pé àwọn fẹ́ destroy gbogbo ayé. Oníṣẹ́kù ìran kankan máa fi àwọn North Korea nìkan. Àwọn agbègbè orí rẹ̀ rú. Àwọn ní tó bá dọ́dọ̀ àwọn ọkọ̀ ó láwọn ti lọ pèpè ààbò mi kalẹ̀ nínú káwọ́káwọ́ mi. Tí gbogbo North Korea máa kó lọ. Tí ìkàkọ̀ ò ní ṣe wá. Agbára ló débẹ̀ o. Ibi Amẹ́ríkà pọ̀ gbogbo ẹ̀sìn àwọn ará fa kan. Àárín òní, àárín tìjàníyà, àárín kọ́ndìríyà, àárín sàlàfíà, àárín àlùsùnà. Mo lè sọ pé ọ̀yá irú tí ọkùnrin yẹn ń lo dọ́kítà náà tága wọlé ní Palestine àtọ́wọlé ní ibo nínú ilé sábàyì ó dẹ̀ wá jáde ní Palestine má bẹ́ẹ̀ náà bá fàtà àyè láyé kálá wa sọ kí gbogbo ohun tí Amẹ́ríkà fi ń ṣe ogun kó wọlé sí ó dẹ̀ wá jáde mọ́ta. Ìdí France ṣe fi ṣe kọ́ lórúkọ yẹn kó wọlé sí ní France ó dẹ̀ wá jáde ní Palestine kájọ wá ló lọ. Ẹ wá ná kí ni tí wọ́n wà máa rọ̀ mẹ́yìn kí ni rọ̀ mẹ́yìn kí ni àárọ̀ mẹ́yìn. الآيات ويعادي بعضنا بعضا ويشتم بعضنا بعضا يلعن بعضنا بعضا. أولا نيجيا أولا سنتسا يماتا يهود العرب إلى فلسطين ألا يهود العرب إلى فلسطين ما دامت حالتنا كهذه. هذا والسلام عليكم ورحمة الله.